Olúwa láti ká gbogbo nítorí ìwọ ni yóò dá ohun gbogbo. Olúwa ni òye ọ̀pọ̀lọpọ̀ ayérayé ṣègbè ìtàgé wá jẹ́ kí ó ní ohun ẹ̀jẹ̀ tó ṣọ́ wá sí ìyá rẹ̀. Sọ́fẹ́ ẹ̀ṣẹ̀ wá, ó sì sọ wá dé mímọ́. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní agbára àjíǹde Kristi. Bàbá wa àti Ọlọ́run wa. Agbẹ́yíga àṣeyínlọ́gbà. Ọba àwọn ọba, Olúwa àwọn olúwa. Ọba mi àná, ọba mi òní. Ọba mi tó lọ kọrin kése tí ò ní bẹ̀rẹ̀ tí ò lópin. Ọba tí ń jẹ́ èmi ni, ẹ má ṣe bẹ̀rù. Bàbá Àtúndé Adésíwájú gẹ́gẹ́ bí ìṣe wa. A mọ̀ pé wá pé ọmọ tó ń mọ orin orí pé ènìyàn Ọlọ́run wa. A fi ìfún yín lórí ìrìnàjò Yorùbá nation yìí. Bàbá adúpẹ́ wá sílẹ̀. Bàbá adúpẹ́ amọ́pọ̀ àwọn ìwà bàbá ẹ wá gbọ́ ọpẹ́ ẹ wa. Onímọ̀jẹ̀mú ẹ wá gba àyè wa. Àbàbà ẹ̀yin náà wọ́n tó fọpẹ́ fún. Ẹ̀yin náà wọ́n tó fi yìn fún. Bàbá láti bí ọdún 5 àti wà ní ìrìnàjò yìí bàbá ẹ̀ sì wá sílẹ̀. Látòrí bàbá wa Bánjí Akíntóyè, Sunday ọmọ Adéyẹmọ, títí dé àwọn ìsọ̀rí títí dé àwọn tó kéré jù nínú ìrìnàjò. A dúpẹ́ pípa àwọn ọmọ olóore. Dúpẹ́ ẹ sọ ẹnikẹ́jẹ́ pẹ́ wa fún àpò ìbéèrè wa lọ. A dúpẹ́ ẹ̀rú wa dúró. A kà á nílò mọ́ pé ọ́nà òkòkò tábọ́sọ̀tọ̀ wà níbi dáradára. Lóòótọ́ àwa ní ogún rere. Bàbá àwa ní yín ní àjò yìí. À ń yọ̀, à ń jó ló pé wà pẹ̀lú wa. Ẹ jẹ́ kí gbogbo ayé ó borí àwọn bàbá yìí. Ogun èṣù, ogun ẹ̀ṣẹ̀, ogun ìmọ̀ Nàìjíríà ẹ̀jẹ̀ ó borí wa. Bàbá gbogbo àwọn ẹni bí àwọn tó kọnu láì jọ tó kọ́ wọn fẹ́ ká lọ. Ìmọ̀ wọn ń tú, ìmọ̀ wọn òjò jọ lórí àwọn bàbá wa, lórí àwọn àwa náà. Lórí ìrìnàjò bàbá ẹ wá gba yín wa, ẹ wá gba ọpẹ́ wa, ẹ wá gba yín wa, ẹ wá gba ọpẹ́ wa, ẹ wá gba yín wa, bàbá àtọ́jú wa, àní adúpẹ́ bàbá àtọ́ ọpẹ́ dá lórí àwọn bàbá yìí dàgbà lóòótọ́ ṣùgbọ́n mú ẹ̀ fún àwọn olùkúṣẹ́ ìrè lọ́wọ́ àwa kọ́ la rán wọn bàbá wọ́n ló rán wọn wọ́n ọba tó wọ́n níṣẹ́ tó ń fọ̀yà sí wọ́n tó wọ́n níṣẹ́ tó ń ṣáájú ẹ̀ ní àwọn bàbá yóò ṣáájú wọn bàbá Adébánjí Akíntóyè Adéyẹmọ Sunday Adéyẹmọ bàbá ọrùn rán wọn bàbá kò lè fàyà tì wọn òjò ṣubú ara òjò ṣubú ẹ̀ṣẹ̀ àtàwọn tó tó kù táwọn ọmọ orúkọ wọn tí wọn mọ̀ wọn wọn lè wọ́n bàbá àtàlẹ́wọ́ rẹ̀ báyìí òun ló wà òun fún àwọn tó rán àwọn ló pè àwọn ló yàn kò sì ṣe wọn lógo àwọn bá tẹ̀lé wọn náà bá kò ṣe wọn lógo àdúpẹ́ àtọ́pẹ́ dẹ́pẹ́ ìrìnàjò yìí òjò mẹ́hẹ̀ẹ́ lóòótọ́ àwọn sì máa ṣe káwọn tó bẹ̀rẹ̀ rẹ̀ bàbá ṣùgbọ́n kò rí ilẹ̀ òdù tó yìí lọ́pẹ́ ìpàdé táwa ti ń ṣe òjò rẹ̀ wá òjò kú wa àwọn ìkùn ọ̀bá ìmọ̀ níbi òjò kó borí wa bàbá ẹ wá gbọ́ ọpẹ́ wa ẹ wá gba yín wa ẹ wá gbọ́ ọpẹ́ wa ọmọdé ẹ wá gba yín wa nígbà ọ̀rọ̀ wa ẹ ṣe ẹ wá gbọ́ ọpẹ́ bàbá ń bẹ̀bẹ̀ à ń sọ̀rọ̀ fún ọ̀nà tètè mú ojúkò yé bínú ló bá lè orí máa ń mì à ń bẹ̀bẹ̀ fún ìdájíjẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ẹ wá dáríjì wa ẹ wá dáríjì wa gbogbo ọ̀nà táwọn bàbá ti lè rìn táwọn náà lè rìn bá à ń bẹ̀bẹ̀ máa ń sọ̀rọ̀ pé àwọn ohun tó ti ṣe sí yín bàbá tó lè máa tó ń jẹ ohun òun mú àwọn òbínú sí wa bàbá à ń bẹ̀bẹ̀ ọkà sọ̀wọ̀ ẹ wá dárí rẹ̀ jì 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 ọlọ́run mi ọ̀wá adébájẹ́ sí ìwájú ọwọ́ rẹ̀
àyà pẹ̀tà sílẹ̀ lọ́wọ́ kì í fọ́ àwọn tàn sílẹ̀ lọ́wọ́ kì í fọ́ ya bàbá ìjọwọ́ rẹ máa wọ̀ báyìí mi máa ń kọ̀ mí bàbá ìjọwọ́ rẹ à ń bẹ̀bẹ̀ bàbá púpọ̀ wọ́n ló ní ìgbà àkókò lọ́wọ́ à ń bẹ̀ fún orí ọ̀fẹ́ tó tayọ ọjọ́ orí wa àwọn èèyàn lójú rere tó tayọ ọjọ́ orí wa à ń bẹ̀rẹ̀ fún àánú bàbá tó tayọ ọjọ́ orí wa bàbá yìí àsọdẹ̀gbò tọ́pì làájá pàtàkì náà yá ìgbà fún ìrànlẹ́ àwẹ́ fún àwọn kìnìún àwọn Yorùbá ẹ wá fi fún wa ẹ wá fi fún wa ẹ wá fi fún wọn àṣẹwà wọn ti lo àníyàn àjò iṣẹ́ àṣẹwọ́n Yorùbá tó Yorùbá lọ́wọ́ báyìí ló bẹ̀rẹ̀ wọn lẹ́tọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ló parí ẹ̀ àṣẹwọ́n Yorùbá yìí ló parí ẹ̀ wá à ń bẹ̀ lórí ọ̀fẹ́ àti àánú àtòjọ́ Yorùbá ẹ wá sọ̀kalẹ̀ 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 ìmọ̀ fún ọ̀ kó má jọ kó má jọ kó má jọ kó má jọ èyí kí ni kò bá kó má ṣe dúró kó má ṣe dúró kó má ṣe dúró obìnrin ní kẹ́ni wọ́n lórí ìrìnàjò bàbá wọ́n máa mú àtọ́ wọ́n máa mú òfò wọ́n máa mú àtọ́ wọ́n máa mú òfò àná ní kẹ́ni bàbá ní bàbá ni ní kọ̀kọ̀ ni ní orílẹ̀-èdè kẹ́ni tí wọ́n bá ti ń pè ní ìjọba lọ́sọ̀ yìí níbi bàbá kọ́ máa mú àtọ́ wọ́n máa mú òfò àwọn ṣe ní kẹ́ni lọ́wọ́ bàbá yà ó ṣe é yè bàjẹ́ kọ́ ṣe é yè lọ́ ṣe é yè lọ́ ṣe é yè lọ́ ṣe é yè lọ́kọ̀ ìmọ̀ lọ́wọ́ ẹ̀kọ́ fún ọ̀gbọ̀n pè é sí bàbá orí ọ̀fẹ́ máa ṣe kí òkú bàbá bá mi fi ọ̀wọ́ bá mi fi ọ̀wọ́ bá mi fi ọ̀wọ́ bá mi fi ọ̀wọ́ lóòótọ́ èèyàn jẹ́ pàṣípà àwọn kan lọ́dún 120 àwọn lọ́dún 130 àwọn lọ́dún 180 àbá àní orí ọ̀fẹ́ bàbá dé báńkì àṣìṣe bàbá àwọn ọ̀pọ̀lọpọ̀ ti sọ gbèsè bàbá yìí nínú ẹ̀rù yìí àwọn ẹ̀tọ́ sì lọ sí wọ́n ti sọ gbèsè yìí nì àná òkú bàbá adébájí àpò fún bàbá ìjọba ó fún wa nù àjẹyìn lọ́jọ́ tó gbọ́ máa tẹ̀lé bá tí wọ́n máa dùn máa ó lọ fẹ́yìn là ń bẹ̀rẹ̀ fún bàbá ìyọ́ àti ọ̀dùnmá ẹ wá sọ kalẹ̀ 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 ọ̀pọ̀ àyàgbà àti àwọn tí ó àti àwọn tí àti àwọn tí àti Àmín. 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 wọ́n dúró tó àtọ́pàpọ̀ láti mú rálì pàṣẹ ìfúnṣẹ́ bàbá. Bẹ́ẹ̀ tó fi sí dára bàbá bá mú ilé bàbá bá mú kúrò bá mú kúrò sí ọ̀rọ̀ òpó òdẹ́tọ̀ sí káláyà bàbá láti máa yọ̀ lọ́wọ́ agbẹ́sọ̀tọ̀ wọ́n olùkọ́ rẹ̀ àwọn máa yọ̀ lọ́wọ́ àbá gbé ọ̀gá wọ́n aláṣẹ ọ̀rọ̀ lẹ́tọ̀ Kristi Olúwa wa. Bàbá òde òkú ìtọ́jú wa, ètò ìṣe òkú ìtọ́jú wa. Ìbá máa ṣe lé àyíké ìbá máa ń lọ. Bear with us, network. Ìbá máa ṣe àmì ìyọ̀ìdáná oúnjẹ èmi tó ń gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá rẹ́ẹ̀lì
tá a fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ àjọba ẹ̀yìn wa máa bá àdúrà lọ. Mo fẹ́ ká wo ìwé onídàájọ́ orí 10 ẹsẹ̀ 11. Ó wí báyìí pé áńgẹ́lì Olúwa nípa sì fi ara hàn. Ó sì wí fún un pé Olúwa wà pẹ̀lú rẹ, ìwọ ọkùnrin alágbára. Tí ìbá ṣe wípé Ọlọ́run ó wà nípa ti Sunday Adéyẹmọ Ìgbòho, kí ni àbá máa sọ lọ́jọ́ ti tòní? Àbá máa wí lọ́jọ́ ti tòní. Nítorí Yorùbá nation, àwọn ènìyàn wọ́n di ìhámọ́ra ogun láti lọ ká arákùnrin mọ́lé, láti lọ gba ẹ̀mí ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run lágbára ó jẹ́wọ́ ara ẹ̀, ó fi títóbi rẹ̀ hàn. Kò jẹ́ kí apá ayé kó ká, kò jẹ́ kí àpòká kó ká. Ó fún Ọlọ́run lágbára. Adúpẹ́ ó dá òní. Wípé bó ṣe ń pì bí àfúrálì tá a fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, ìwọ Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. Ìwọ Ọlọ́run jọba nínú ayé ẹ̀. Ìwọ Ọlọ́run jọba ní orílẹ̀-èdè Yorùbá. Pàápàá jùlọ ìwọ Ọlọ́run agbára rẹ̀ ká rálì tá a fẹ́ ṣe ní orílẹ̀-èdè Yorùbá. A ti mọ̀ pé ìwọ Ọlọ́run o ti bá wa lọ́wọ́ sí lórúkọ Jésù. A wá gbàdúrà fún ààbò tó lágbára, tó nípọn, tó gbòòrò fún bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho àti òun àti àwọn ọmọ ogun rẹ̀ lórúkọ Jésù. Ààbò rẹ tó dájú tó gbòòrò, Olúwa bá wa dáàbò wọ́n. Lórúkọ Jésù, nígbà tí rálì yìí tó bá ń lọ lọ́wọ́, lórúkọ Jésù àti bàbá wa Sunday Ìgbòho ni àti àwọn ọmọ ogun ni àṣìbọn ìta kò ní bà wọ́n lórúkọ Jésù. Àìbọn kò ní bà wọ́n lórúkọ Jésù. Àánú àwa ń pariwo, àwa ń bẹ̀bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wípé oúnjẹ tí àkàrà tó bá ti kó wọnú epo, oúnjẹ náà ni ó máa ń kó jáde. Olúwa, a fẹ́ kó ṣáájú Sunday Ìgbòho, a fẹ́ kó ṣáájú Sunday Ìgbòho, ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì, Olúwa ìwọ la fẹ́ rí o. Wọ́n tí kì í bá ṣe pé Olúwa ń ṣọ́ ilé náà, Olúwa ń kọ́ ilé náà, Olúwa ń mọ ilé náà. Wọ́n ní àwọn olùṣọ́ wọn ń ṣe lásán. A dúpẹ́ sí bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho wípé Ọlọ́run aláàánú kò ní jẹ́ kí wàhálà ọkùnrin yìí kó já sásán. Àmín Jésù. Àti bàbá wa Sunday Ìgbòho àti àwọn ọmọ ogun tó ń kó jáde lọ síbi rálì yìí lórúkọ Jésù. Ní agbára ńlá tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Àti gbogbo àgbà ẹ̀yin kì yóò kú ikú kúkú kan bí kò ṣe yíyè ìṣẹ́ Olúwa. Nígbà tí ẹ bá ń jáde lọ, Olúwa máa bá ẹ̀yin jáde. Nígbà tí Olúwa bá ẹ̀yin wọlé, Ọlọ́run ó máa dáàbò bò yín. Ó máa dáàbò bò yín. Ikú ti àgbélébùú, adé ẹ̀gún tí adé lẹ́jẹ́ lórí. Nítorí ọ̀pọ̀ ẹ̀gbẹ́ tá a fi gún un. Nítorí ọ̀pọ̀ tá a fi mú tó tá a fi fún mú. Olúwa sọ wípé ìnà àlàáfíà wa ó ló ń bẹ lára òun. Bàbá bàbá, ìwọ la fẹ́ kó ṣáájú àwọn akọni wa yìí. Lórúkọ Jésù, ó pa ṣáájú wọn. Olúwa kẹ́yìn. Ó pa ṣáájú wọn. Olúwa kẹ́yìn. Nítorí pé a fẹ́ gba orílẹ̀-èdè wa, orílẹ̀-èdè Yorùbá nation. Òun la ṣe ń pariwo, òun la ṣe ń yán. Lórúkọ Jésù, Olúwa fún wa ṣe. Àmín. Bàbá Olúwa fún wa ṣe. Ọ̀rẹ́ mi Olúwa fún wa ṣe. Nítorí
a fẹ́ máa kọni wípé níbi tí wọ́n ti kọ̀ wá wọ́n á tún wá wọ́n di àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tán ti kọ̀ wá afẹ́kàn tún wa pè wípé ká wá gba orílẹ̀-èdè wa Yorùbá nation lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀ Olúwa ṣe bẹ́ẹ̀ àwọn fún gbogbo àwọn tó máa jáde ní ọjọ́ rálì yìí wípé ilé wọn kò ní gbóná wàhálà kò ní bá wọn àtọmọ àtàkùn tí wọ́n fẹ́ fi lọ sí ojú ibi rálì yìí lórúkọ Jésù ayọ̀ tí wọ́n fi wọ́n sílẹ̀ ayọ̀ náà ni wọ́n máa bá wọn. Ọlọ́run àánú ayọ̀ náà ni wọ́n máa bá wọn o. Bí wọ́n kájú sí ní Sámúẹ́lì kínní orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkejìlógún ó sọ wípé ọ̀kan nínú ìránṣẹ́ wọn ní sì dáhùn wípé wò èmi rí ọmọ Jésè kan ní ti Bethlehem tí ó mọ iṣẹ́ orin ó sì jẹ́ ẹni tí ó lágbára gidigidi àti ológun àti ẹni tí ó gbọ́n ní ọ̀rọ̀ sísọ àti arẹwà Olúwa sì wí pé òun wà pẹ̀lú rẹ̀. Àwa gbàdúrà bàbá wa Sunday Igboho àti àwọn ọmọ ogun Olúwa ń bẹ pẹ̀lú yín. Àmín Jésù. Ó gbàdúrà aké ní ohùn rárá wípé Sunday Igboho àti òun àti àwọn ọmọ ogun rẹ̀ tó máa jáde ní ọjọ́ rálì yìí Olúwa ó máa wà pẹ̀lú yín. Olúwa máa wà pẹ̀lú yín. Lọ́wọ́ máa wà pẹ̀lú yín. Ní àgbà Olúwa máa wà pẹ̀lú yín. Ibi tí ojú àánú Ọlọ́run ò ní dé ẹsẹ̀ yín ò ní jà síbẹ̀. Àwa gbàgbọ́ wípé ojú ogun òun ni ẹ ń lọ yìí nítorí wípé olórí ogun òun dẹ̀ ni ogun máa ń dojú kọ. A gbàdúrà bàbá wa Sunday Igboho ogun ò ní dojú kọ yín o. Gbogbo ẹ̀yin ọmọ ogun tẹ́ ti prepare tẹ́ ti wà ní sẹpẹ́sẹpẹ́ lórúkọ Jésù ogun ò ní dojú kọ yín. Ọlọ́run Elédùmarè ó máa wà pẹ̀lú yín bẹ́ẹ̀ ṣe ń múra Ọlọ́run á bá yín múra ògo Ọlọ́run á iyì Ọlọ́run á fa ara kan ẹ̀rọ Ọlọ́run á kàn ní ṣìṣe ní sísọ ní ṣìlẹ̀tọ̀ ojú rere Ọlọ́run àánú Ọlọ́run ògo Ọlọ́run ẹwà Ọlọ́run ó máa fara hàn nínú ayé yìí. Gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ àdíbẹ́ bá ṣe báyìí tó bá ní ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá sọ wípé òun fẹ́ tájẹ́ẹ̀tì Sunday Igboho tàbó fẹ́ tájẹ́ẹ̀tì ẹnikẹ́ni nínú àwọn ọmọ ogun yìí kí irú àwọn èèyàn bẹ́ẹ̀ kó lọ máa fọwọ́ ara wọn máa ṣera wọn. Yòòró kan sì Jésù á bẹ̀bẹ̀ wípé arrow of destruction Ọlọ́run máa bá wa rọ̀ òjò rẹ̀. Orúkọ àwa ń fọwọ́ sọ̀yà ní wípé ní orúkọ Jésù a máa gba ìpè wa a máa gba ìpè ìbádẹ́sọ̀. Ọlọ́run máa jẹ́ kí ó sọrí sí rere. Kẹ́sì èèyàn tẹ̀yàn tó bá join ojú ọmọ ogun ni òòjọ́ ọmọ ogun ni tó o bá ti lè join tó o bá ń pariwo Yorùbá nation. Bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ máa padà sílé yín láyọ̀ àtàlàáfíà nítorí àwa kò gbà àti àkókò Olúwa ló ń di ìgbà tí a. Àmín. Àkókò. Àmín. Kò lọ́wọ́ tí a fi máa parí rálì yìí torí rálì yìí ó. Praise the Lord. Àkókò nìyí láti gbàdúrà
àdúrà fún àwọn mídíà pé a máa lọ sínú àdúrà fún àwọn mídíà. Ẹ jẹ́ ká wo ìwé Àìsáyà orí 60 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní. Ó ní ẹ jẹ́ ká tara ṣàṣàká sí ìwé orin Dáfídì orí 91 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní sísàlẹ̀ rẹ̀. Ó ní ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo fún wa pé ìwọ ni ààbò àti odi mi, Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé nítorí ìpẹ̀kọ̀ àwọn pẹyẹpẹyẹ àti yóò fi ìyí apá rẹ̀ bọ̀ ọ́ abẹ́ ìyí apá rẹ̀ ni ìwọ yóò gbẹ́kẹ̀lé ní ti àpáta rẹ̀ rí ẹ̀wòrú tàbí ọfà tàbí òní ọ̀sán dandan tàbí fún ìrì yóò òkùnkùn tàbí fún ìparun ọ̀sán gangan ẹgbẹ̀rún lé ẹ̀gbẹ́ rẹ̀ àti ọ̀dọ̀ rẹ̀ kí ojú rẹ̀ ìwọ yóò máa fi rí tí yóò sì máa fi bo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi, ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ̀, búburú kan yóò ṣubú lò ènìyàn tó jẹ́ lè lọ́wọ́ wọn ìwọ yóò kọjá lórí kìnìún àti paramọ́lẹ̀ ẹgbọ́rọ̀ ejò ńlá ni wọ́n yóò fi ẹsẹ̀ rẹ̀ tẹ̀ mọ́lẹ̀ nítorí tí ó fẹ́ ìfẹ́ rẹ̀ sí mi. Ẹ kí aleluya ibẹ̀ yẹn sì kù síwájú. Àkókò yìí bá mi Ọláyọmí Kóìkí white flag adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tí Ọlọ́run fún ẹni yìí fún agbára tí Ọlọ́run fi fún wọn. Nítorí náà Ọlọ́run bàbá Ọlọ́run tí kì í yí padà Adúnní Kóìkí àti ẹbí rẹ̀ àti gbogbo àwọn mídíà pátápátá tí wọ́n wà fún ìrìn àjò yìí fún àṣeyọrí síwájú tó kẹsẹ̀ járí. Àyàn ni ọba tó ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù. Ó wà pẹ̀lú wọn ní òwúrọ̀ ní ọ̀gànjọ́ lákòókò ìgbà tó ìwọ yìí kan náà ni lákòókò ìgbà tó ń gbóná ìwọ náà ló ń jẹ́ èmi nínú ayé wọn. Ọlọ́run tí kì í yí padà agbé ọ̀gá nínú ayé Ọláyọmí Kóìkí àti ẹbí rẹ̀ lápapọ̀ torí pé ìwọ ń dábìrà òun gba gbogbo ògo àti ìṣàkóso lórí gbogbo àwọn mídíà tí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ní gbogbo orílẹ̀-èdè ní gbogbo local government láti state to state láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè mìíràn. A gbé ọ̀gá nítorí pé ìwọ ló ń tì wọ́n lẹ́yìn. Aṣọ ọlọ́pàá lọ́pọ̀lọpọ̀ lórí gbogbo àwọn mídíà tó ń bẹ ní ilẹ̀ Yorùbá ìwọ ló ń jẹ́ èmi nínú ayé wọn. Ọ̀tá ń fọ́ wípé ká máa tí yóò fi ṣàkó má bàa rí ọ̀nà lọ. Ọ̀tá ń pàtẹ́ra láti pa wọ́n lẹ́nu mọ́ láti lè sọ wípé kí wọn kí ó má bàa dá tó tí wọ́n kọ́ tẹ̀ má wí kankan. Ṣùgbọ́n ìwọ ń jẹ́wọ́ ara rẹ̀ pàápàá jùlọ lórí Ọláyọmí Kóìkí. Ìdí nìyẹn tí ìwé Àìsáyà yẹn tó fi sọ ó ní dìde fa ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ̀ ògo Olúwa sì yọ lára rẹ̀. A yàn nítorí pé ògo Olúwa ó farahàn nínú ayé Ọláyọmí Kóìkí àti nínú gbogbo ayé àwọn mídíà tó dúró fún ìrìn àjò yìí. A gbé ọ̀gá lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run tí kì í yí padà lórúkọ Jésù Olúwa ẹ̀gbọ́n wa. Ọlọ́run tí kì í fẹni sílẹ̀ tí kì í padà lẹ́yìn ẹni lórúkọ Jésù Olúwa ẹ̀gbá ẹ̀ wa. Ayé wọn tó fi àwọn wáìzẹ̀ pátápátá gbogbo àwọn tó fọwọ́pọ̀ fún ìrìn àjò yìí lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà ní akọrin àti lọ́kùnrin tó dúró tí wọn ò fojú ẹ̀yìn tí wọn ò wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbègbè wọn ò gbọ́ ohun tí àwọn ènìyàn sọ ṣùgbọ́n wọ́n dúró fún orí àtẹ́lẹsẹ̀ wọn wípé àwọn
àwọn fẹ́ kí ilẹ̀ Yorùbá kó bọ́ lóko ẹrú. Adúpẹ́ Olúwa, a yìn wọ́n, a fi ìgbòho fún ọ, a fi ògo fún ọ, ògo ni forúkọ mímọ́ rẹ. Ọlọ́run tó ń jẹ́ èmi ní forúkọ Jésù Olúwa ẹ̀gbọ́n ọpẹ́ wọn. Mo wá ní gbogbo àwọn èèyàn wọ̀nyí láti orí bàbá mi Ọláyọmí Kóìkì, mo fi wọ́n lé ọ lọ́wọ́. Ọlọ́run tó ń jẹ́ èmi ni gbogbo àwọn tí àwọn pátápátá bóyá àwọn tó wà ní ilẹ̀ Yorùbá ni àwọn tí wọ́n wà ní ìlú tí ó wà ní Nàìjíríà ni orúkọ burúkú lorúkọ yẹn Nàìjíríà kéèyàn ó máa jí kó dẹ̀ máa rí ìyà lójoojúmọ́ orúkọ ìlú tí wọ́n ń pè ní Nàìjíríà ṣùgbọ́n àwa ti bọ́ òkú ti já ojú sì ti ti àpẹyẹ nítorí náà a fi gbogbo àwọn ènìyàn wọ̀nyí lé ọ lọ́wọ́ gbogbo àwọn mídíà pátápátá tí wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú bàbá Ọláyọmí Kóìkì a rì wọ́n bọ́ inú jẹ́jẹ́ jẹ́sìkìtì ní orúkọ bàbá ní orúkọ ọmọ àti orúkọ ẹ̀mí ẹ̀jẹ̀ ọ̀dọ́gbọ̀n kó máa ṣàn lórí wọn lórúkọ Jésù. Bá a bá rí ẹnikẹ́ni tó fẹ́ gbé ọwọ́ pọ́wọ́ tó ló kú níbi tí wọ́n fẹ́ gbà tó ń ṣọ́ wọn ní ìkọ̀kọ̀ tàbí ní ìbábá wípé tó bá gba bíbà yìí a máa mú a máa yọ sí ọwọ́ tí wọ́n nà sí wòlíì ní ọwọ́ yẹn gbẹ̀lú láti àkókò gbogbo ọwọ́ kọ́wọ́ tó bá dìde gbogbo rẹ̀ kẹ́jì láti pa àwọn méjì lórúkọ Jésù ọwọ́ náà kó gbẹ ká lẹ́sẹ̀kẹsẹ̀ tó ló kú bí Ọláyọmí Kóìkì fẹ́ gbà lórúkọ Jésù ẹsẹ̀ náà ó yà kó rọ tààrà. Láti àkókò yìí lọ gbogbo etí tó ń gbọ́ tó ní pé èmi ni màá gbọ́ láti máa fún wọn ní information bí wọ́n ṣe ń lọ bí wọ́n ti ṣe ń gbé jáde gbogbo irú etí bẹ́ẹ̀ lórúkọ Jésù àti ojú tí wọ́n fi wò ìfọ́jú òjijì àti adití ọ̀sán gàgà kó pàlẹ́ wọn lórúkọ Jésù. Láti àkókò yìí lọ ẹ ti di àpáta tá àrà mọ́ wọn lọ́wọ́ àpáta tó jẹ́ pé tí ẹ̀yin bá dorí sọ ó máa ń tó ká ní gbogbo ẹ̀yin mídíà pátápátá tó dúró fún ìrìn àjò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní ìrìn àjò tẹ́ wà ní òkèrè àti gbogbo ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Yorùbá tẹ́ ń jà fitafita fún ìrìn àjò yìí àti gbogbo àwọn wáìzẹ̀m pátápátá a fi yín lé Olúwa Ọlọ́run Olódùmarè lọ́wọ́ a sọ yín di àpáta mọ́ ọ̀tá lọ́wọ́ a sọ yín di àpáta ìjọba òkùnkùn ìjọba tó sọ pé a ò ní rọ́nà lọ ìjọba tó kó wa sí abẹ́ ìṣirò tó láà ò ní rọ́nà bọ́ aṣọ ìdí àpáta mọ́ wọn lọ́wọ́ tẹ́nikẹ́ni nínú wọn tó bá dorí sọ àpáta bí ẹyin ti ṣe máa ń túká bẹ́ẹ̀ ni wọ́n yìí máa túká lórúkọ Jésù. Agbára kò ṣeé mú agbára kò ṣeé kọlù agbára kò ṣeé agbára kò ṣe súnmọ́ ìtòsí ibi tó wà lórúkọ Jésù Olúwa kó gbé wọ̀nyẹn. Ẹni nì nígbà tí wọ́n rán alámì kan wípé kó lọ mú ẹnìkan ní ìgbàanì nígbà tó dé ọ̀dọ̀ ọba kó tó di pé alámì yẹn dé ẹni yẹn ti lọ wòlíì yẹn ti lọ sọ fún ọba wípé ẹni báyìí máa ń bọ̀ wá ó máa ń bọ̀ wá ṣe nǹkan báyìí ọba ní kí ni iṣẹ́ kíkà lórí má pa wọn ìwọ má wọlé jẹ́ kó dé yìí nígbà tó dé ọba fún wọn lóúnjẹ arú wọn ní ojú wọn ò tiẹ̀ mọbi tí wọ́n wà ọba fún wọn lóúnjẹ ó sì bọ́ wọn àbọ́yọ̀ àti àbọ̀ṣẹ́kù nígbà tí ìyàbúrà pé kọ́lọ́hún ṣe orí ibi táwọn wà ní àwọn máa gbé gẹ́gẹ́ ní ọ̀tá nínú ayé àwọn mídíà wa ọ̀tá nínú ayé bàbá mi bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló máa fi wọ́n jáde lórúkọ Jésù lórúkọ Jésù ká ò ní. Tó bá fẹ́ dìde o bẹ́ẹ̀ ṣiṣẹ́ láti fẹ́ ṣe lòdì wípé kí ọmọ Yorùbá ló kọ ẹrú lọ gbogbo abẹ́ ajẹ̀bù ló Jésù láti ṣiṣẹ́ fún wa. Tàbí òkúta tàbí omi tàbí ọ̀gbun. Àmín. Àmín. Àmín.
ẹbí yín yóò máa pọ̀ sí. àmín. àánú tí ẹnikẹ́ni kò rí nínú ẹbí yín rí yóò máa dì. àmín. àmín. ó pàlẹ́ wọn lórúkọ Jésù. àmín. adúgbò ìdílé tí Ọlọ́run wa àkókò ní. àmín. 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 Olúwa tó ń orúkọ rẹ̀ láti sọ ọba tó ń ṣe ní orúkọ rẹ̀ tí ó bá yọ àdé tó ń bọ̀ ní orí ilẹ̀ Yorùbá ló kàn. Ológun lolúwa, ológun lolúwa, ajagun ṣẹ́gun ni orúkọ rẹ̀. Ológun lolúwa, ológun lolúwa, ológun lolúwa, ajagun ṣẹ́gun ni orúkọ rẹ̀. Ológun lolúwa, ológun lolúwa, ológun lolúwa, ajagun ṣẹ́gun ni orúkọ rẹ̀. Ní orúkọ Jésù, àmín Jésù, ní agbára ńlá ti Jésù, àmín. àmín àti Ọlọ́run wa, Ọlọ́run gbogbo àgbáyé, àrí ìró àlá, ajagun ṣẹ́gun, ògùngbà tí ń gba láìlára, ọ̀ràn ọmọ níṣẹ́ ti àyà tí, Ọlọ́run gbogbo àgbáyé, a dúpẹ́ ní ọwọ́ yìí. Ní orí ìrìn àjò Yorùbá nation yìí, bàbá yìnyín bàbá gba ọpẹ́ wa. Àmì olóyè nínú àwọn ọ̀run a dúpẹ́, Olúwa gba ọpẹ́ wa. àmín. Lórí ìrìnàjò tó ń bọ̀ láìpẹ́, Ọlọ́run gba ìyìn wa. àmín. A dúpẹ́ nítorí pé ẹ̀yin ni ẹ mú ọjọ́ náà, ẹ̀yin ni ẹ mú ọjọ́ náà, ẹ̀yin ni ẹ mú bí ọjọ́ náà tó ṣe máa rí. Mo dẹ̀ mọ̀ ní pé ẹ kì í rányàn níṣẹ́ kí ẹ wá fi sílẹ̀ kí ẹ wá dáadáa. Ẹ̀yin ni ẹ ti pèpè àwọn èèyàn yín, àwọn olórí wa, àwọn warriors wa, àwọn
àwọn mídíà wa ẹ̀yin lẹ ti prepare wọn fún ọjọ́ rally ológo yìí ẹ̀yin lẹ ti prepare ilẹ̀ Yorùbá fún ọjọ́ rally ológo yìí ní àwọn bóyá ọjọ́ kan tàbí ọjọ́ méjì tàbí ọjọ́ mẹ́ta tàbí ọ̀sẹ̀ tàbí oṣù tí àwọn agbọn ò mọ̀ ṣùgbọ́n tí ẹ̀yin Ọlọ́run ọba bàbá gba ògo ní orúkọ Jésù ayérayé gba ògo ní orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ a dúpẹ́ nítorí wípé ní dáwàdà ní sọ̀rọ̀ bí ẹni ẹ̀ ò sọ bẹ́ẹ̀ mọ́ ẹni ilẹ̀ Yorùbá pé ó máa bọ́ sí ẹni ilẹ̀ Yorùbá pé ó máa gba òmìnira ẹni ilẹ̀ Yorùbá pé ó máa gba òmìnira kúrò ní ọwọ́ àwọn amúnisìn Ọlọ́run gbogbo àgbáyé àmọ́ bóyá nípa ti rálì yìí ni ẹ̀yin Ọlọ́run ni ẹ ti fẹ́ ṣe àṣepé iṣẹ́ náà àmọ́ bí ẹ ti fẹ́ ṣe é ṣùgbọ́n àmọ́ ìpè Ọlọ́run ni yín ọ̀rọ̀ mọ́ ní jẹ́ ti àyà tí ni ó ti Ọlọ́run tí ń sọ̀rọ̀ tí ń ṣe bẹ́ẹ̀ awí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn bàbá gba ọpẹ́ wa. Ọpẹ́ nítorí pé ẹ máa gba gbogbo nǹkan pé ẹ ò ní dáwàdà bàbá gba ìyẹn wa. Àyè nínú àwọn ọ̀run tí a bá wá rí ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ èyí tí a ti dá tàbí tí àwọn olórí wa tàbí àkẹ́wọ̀n yìí èyí tí a ti dá tó lè fẹ́ fa wàhálà tàbí kí rálì náà kó má di ohun ìní ní ògo. Tó ògo máa forúkọ yín ní ẹ̀yìn ayé nínú àwọn ọ̀run dáríjì wá àwa ó jẹ́ ti mọ̀ èyí tí ẹ ti yà sí ọ̀tọ̀ ni àfilé yín ní ọgbọ́n tí a wá rí ẹ̀rọ wípé òun máa jẹ́ ká kábàámọ̀ ní ẹ̀yìn rálì yìí ẹ̀dá bẹ́ẹ̀ tó ń rìn ní orí ilẹ̀ tó ń gba atẹ́gùn sí ara ẹ̀dá bẹ́ẹ̀ Ọlọ́run gbogbo àgbáyé ó yẹ ìṣe ẹni náà ránṣẹ́ ní orúkọ atẹ́gùn níwọ̀n ìgbà tí ẹ̀dá bẹ́ẹ̀ tó ń gba atẹ́gùn Ọlọ́run sí ara tó dẹ̀ ń rìn ní orí ilẹ̀ ní orúkọ Jésù tí a bá rí ọ̀nà kan tàbí ọ̀nà kejì tí ẹ̀dá bẹ́ẹ̀ tó ti mu omi ilẹ̀ Yorùbá tàbí tó ti rìn ní orí ilẹ̀ Yorùbá tó wá fẹ́ gbàgbọ́ sí fún ilẹ̀ Yorùbá ẹ̀dá bẹ́ẹ̀ ó yẹ ẹ̀yin ilẹ̀ ó yẹ dìde ìjà sí ẹ̀yin atẹ́gùn tó gbà ní ilẹ̀ Yorùbá ó yẹ dìde ìjà sí ẹ̀yin tí ó mọ ilẹ̀ Yorùbá ó yẹ dìde ìjà sí ẹ̀yin ọ̀pẹ igi òkè ńláńlá ilẹ̀ Yorùbá ẹ̀yin odò ńláńlá ẹ̀yin odò kéékèèké tó wà ní ilẹ̀ Yorùbá ó yẹ dìde ìjà sí ẹ̀dá bẹ́ẹ̀ ó yẹ ìtọ́jú ìjà sí wọn ní orúkọ Jésù gbogbo àwọn ọ̀tá rálì tó ń bọ̀ ní ọ̀nà yìí ó yẹ ẹni ogun ẹ̀yìn tí wọ́n gbogbo wọn bá ṣe pọ̀ tó kóra wọn jọ tó ní wọn ò ní jẹ́ kí rálì yìí kó wá sí ayé ní orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ ó yẹ ẹni ogun ẹ̀yìn tí wọ́n ní orúkọ Jésù ayérayé ẹni ogun ẹ̀yìn tí wọ́n ní orúkọ Jésù bàbá mímọ́ jùlọ ẹni ogun ẹ̀yìn tí wọ́n àwa tí gbogbo ìwé tó máa jáde fún rálì náà àti wọn lè yín ní ọwọ́ nítorí pé ìgbà tá a bá fi lé yín ní ọwọ́ kò kí ń fàyà àwọn tá a bá fi lé yín ní ọwọ́ kò kí ń sàn Ọlọ́run gbogbo àgbáyé bí ẹ ti mọ òdì lọ ní Jerúsálẹ́mù ká ó jẹ wá mọ òdì náà yíra yé wọn ká gbogbo àwọn tó máa jáde ní ọmọdé ní àgbà àwọn olórí wa àwọn gọ́ọ̀lọ́ọ̀sì wa gbogbo àwọn tó máa jáde gbogbo àwọn mídíà tó máa jáde fún rálì náà ẹ̀mí mímọ́ ó yẹ mọ òdì lórí orí àti àlàáfíà jẹ́ kó padà bá ilé ní ayọ̀ àti àlàáfíà àwọn tí wọ́n lọ mọ ẹ̀mí wọn ò gbọ́dọ̀ lọ sí ní orúkọ Jésù ẹ̀mí wọn ò gbọ́dọ̀ lọ sí Ọlọ́run àbò tilẹ̀ Góṣẹ́nì Ọlọ́run àbò tilẹ̀ Góṣẹ́nì Ọlọ́run àbò tilẹ̀ Góṣẹ́nì ó yẹ ìṣàlábò lórí àwọn èèyàn wa pátá ní orúkọ Jésù ó yẹ ìṣàlábò lórí àwọn èèyàn wa pátá ní èdè ọjọ́ ìṣẹ́gun yìí àwa bẹ̀rẹ̀ Ọlọ́run mímọ́ gbogbo ogun tó jẹ dúró nítorí fẹ́ fi ẹ̀mí àwọn èèyàn wa ṣòfò nínú rálì náà ní orúkọ Jésù nítorí pé èyí jẹ́ ọjọ́ ìṣẹ́gun tí a wá pa ẹnu pọ̀ gẹ́gẹ́ bí abiyamọ gbogbo ogun bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù gbogbo ogun tó lè fẹ́ fi àwọn èèyàn wa ṣòfò gbogbo wa kò ní ṣòfò gbogbo ogun tó dúró kò fẹ́ fi ẹ̀jẹ̀ àwọn èèyàn wa ṣòfò. Àmín. Àmín. Ní
Jésù àkọjá tí wọ́n bá lọ ẹgbẹ́ṣẹ́ láyé wọn lọ́wọ́ ẹgbẹ́ṣẹ́ láyé wọn lọ́wọ́ ní orúkọ Jésù gbogbo bẹ́ẹ̀ ayé ló dúró bí ogun ni bẹ́ẹ̀ ló dúró bí ogun ni ní orúkọ Jésù sì fún ọjọ́ náà àṣà ọjọ́ náà ẹ̀mí mímọ́ yẹ kí wọ́n pamọ́ ó yẹ kí wọ́n pamọ́ ó yẹ kí wọ́n pamọ́ ó yẹ kí wọ́n máa ṣẹ́ ọlọ́run ní àgbáyé bàbá àgbáyé náà a lè wọ́n fọ inú ìwé ẹ̀jẹ̀ Jésù Kristi gbogbo àwọn àti àtìgbàgbà náà lórí ọ̀pọ̀ ní ìwọ̀n a lè wọ́n fọ ìwé ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù tó máa sọ lórí ìfúnmẹ́rẹ̀ ní ayé wọn ẹ̀jẹ̀ Jésù kó máa sọ lórí ìfúnmẹ́rẹ̀ ní ilẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ Jésù kó máa sọ ní gbogbo pọ́ìntì tí àwọn ọ̀gá náà dúró sí ẹ̀jẹ̀ Jésù kó máa sọ ẹ̀jẹ̀ Jésù kó máa sọ ẹ̀jẹ̀ Jésù kó máa sọ ní bàbá ẹ̀ gbà gbogbo ní ẹ̀yìn láti gbọ́ bàbá jẹ́ ká lè fi ọ̀gá ẹ̀jẹ̀ jẹ́ wá sí ìyàn ẹ̀jẹ̀ lè jíjú ọpẹ́ ẹ̀jẹ̀ lè mọ̀rin èyí ẹ̀jẹ̀ lè wá fún ọpẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa àti olùkọ́. Ẹ ṣé a dúpẹ́ lọ́wọ́ Olúwa pé níhìn ni ó ràn wá lọ́wọ́ dé. Má máa tẹ̀síwájú nínú àdúrà wa. Mo wá fẹ́ kí a wo ìwé Tẹsalóníkà kejì orí kìíní ẹsẹ̀ ìkẹfà. Tẹsalóníkà kejì orí kìíní ẹsẹ̀ ìkẹfà. A fẹ́ gbàdúrà fún orílẹ̀-èdè Yorùbá fún ìtúsílẹ̀ wa àti òmìnira wa láti bọ́ lọ́wọ́ ẹrú. Nítorí pé nígbà tí Ọlọ́run dá ilẹ̀ Yorùbá, ó dá wa ní Yorùbá, ó dá wa ní Nàìjíríà. Mo máa ń sọ, mo dẹ̀ tún sọ sí wípé Ọlọ́run ò dá Nàìjíríà. Òjíṣẹ́ Ọlọ́run tó bá ti ń sọ pé Ọlọ́run dá Nàìjíríà, kẹ́ mọ̀ pé olóṣèlú ni. Ọlọ́run ò dá Nàìjíríà, wọ́n lọ tún àdúrà gbà kán lọ sínú ẹ̀mí. Ọlọ́run ò dá Nàìjíríà, Ọlọ́run dá gbogbo àwọn ẹ̀yà. Àwọn kan ló wá kó Nàìjíríà papọ̀ fún ìfẹ́ tinú wọn. Kí a má bàa lè gbérí, wọ́n gba èdè wa, wọ́n gba àṣà wa, wọ́n gba gbogbo lọ́wọ́ wa. Nísìnyí wọ́n wá tún fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ wa, àwa ò sì ní gbà. Ìdí ẹ̀ tí àdúrà ẹ̀ tá a fi gbé kalẹ̀ lónìí nìyí. So nínú ìwé Tẹsalóníkà kejì orí kìíní ẹsẹ̀ kẹfà, ó ní bí ó ti jẹ́ wípé ohun òdodo ni fún Ọlọ́run láti fi ìpọ́n ojú gbẹ̀san lára àwọn tí ó ń pọ́n yín lójú. Bíbélì ló sọ bẹ́ẹ̀, mi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Ó yẹ sọ́mọ́ mi. Ẹlẹ́ òde kì í ṣe èpè, ọ̀rọ̀ Ọlọ́run ni. Ó ní ohun òdodo ni fún Ọlọ́run láti fi ìpọ́njú fún àwọn tí ó ń pọ́n wa lójú. Ìpọ́njú yìí ti pọ̀ jù ní orílẹ̀-èdè Yorùbá. Ó pọ̀ jù, ìtàjẹ̀ sílẹ̀ ti pọ̀ jù. Orílẹ̀-èdè kéde tó bá ti ń tàjẹ̀ sílẹ̀, orílẹ̀-èdè yẹn ò lè ṣe rere. Kò lè ṣe rere ni, kò sóhun kan. Kò sáàdúrà tẹ́nìkan lè gbà fún orílẹ̀-èdè yẹn tó fi máa ṣe rere. Àwa Yorùbá ọ̀dẹ̀ kì í ṣe ẹni tó máa ń tẹ̀jẹ̀ sílẹ̀. Àìṣe apàyàn. Tó a fẹ́ bọ́ kúrò nínú orílẹ̀-èdè tá a ti fi gégùn. A ti fi Nàìjíríà gégùn, kò lè ṣe rere, kò sọ́nà tán lè gbà. Ìdí táwa fi fẹ́ bọ́ nínú ẹ̀ nìyẹn, ìdí àdúrà ẹ̀ nìyẹn, a dẹ̀ máa bọ́ nínú ẹ̀ bó ti wù kó rí. Nítorí àọ̀dá wa ní Nàìjíríà, àwọn British ló dá Nàìjíríà sílẹ̀. So látòní lọ, a bọ́ nínú oko ẹrú Nàìjíríà bó ti wù kó rí. Mo wá gbàdúrà lónìí ní orúkọ ti Jésù. Gbogbo agbára kágbára tí wọ́n fi ń fi Yorùbá, tí wọ́n fi ń di Yorùbá mú sí orí ilẹ̀ ìyẹn kó máa ṣubú látòní. Tó bá ti ṣe pé Yorùbá ò ní lọ kó gbàdúrà lónìí kí gbogbo iṣẹ́ yẹn kó máa bàjẹ́ lórúkọ ti Jésù. Àti tí a bá fi wọ́n ṣe kó máa bàjẹ́. Àti a fi kò ṣe kó máa bàjẹ́. Àti a fi ènìyàn ṣe kó máa bàjẹ́. Àti wọ́n ṣe àìsàn bá ṣe lọ sí ọ̀run kẹta àbí ọ̀run kóhun tó ń lọ ṣe kó máa bàjẹ́ lórúkọ Jésù. Èyí tó ń lọ ṣe nínú omi lórúkọ Jésù lónìí, irú àwọn agbára bẹ́ẹ̀ kó máa rí mọ́.
tàbí tí wọ́n kàn mọ́ wípé àwọn ọmọ Yorùbá orílẹ̀-èdè Yorùbá ò ní lọ nígbà tó ní lọ kó máa bàjẹ́. Gbogbo àwọn tó ti sowọ́pọ̀ pátápátá gẹ́gẹ́ bí ẹsẹ̀ Bíbélì kí ìpọ́njú kó máa wọnú ilé o. Ìṣèpé ní ẹni tó bá sowọ́pọ̀ òyìnbó ni wọ́n o. Dúdú ni wọ́n o. Ohunkóhun tó bá jẹ́ kọ́lù ara wọn gbogbo ẹni tí kẹ́kẹ́ pátápátá tó ń sowọ́pọ̀ wípé orílẹ̀-èdè Yorùbá ò ní gba ìtúsílẹ̀. Mo gbàdúrà lónìí kò kánjú kó máa wọnú ayé kó wọnú iṣẹ́ wọn kó wọnú ayé wọn kó wọnú òwò wọn kó wọ gbogbo tó bá ti ń jẹ́ tí wọ́n lárò ní lọ́wọ́. Jẹ́ pé ohun òdodo ni fún wọn Ọlọ́run láti fi ìpọ́njú gbẹ̀san lára àwọn tí ń pọ́n yín lójú. Gbogbo agbára kágbára kan papọ̀ tó ń pọ́nmọ Yorùbá lójú. Tó ń sọ pé ọmọ Yorùbá ò ní lọ gbogbo gbàdúrà lónìí. Ìpọ́njú kó bẹ̀ jẹ́ tiwọn lórúkọ ti Jésù. Agbára kan náà tí Ọlọ́run fi jáde kí wọ́n agbára náà tó sọ̀kalẹ̀ sí orílẹ̀-èdè Yorùbá. Kábẹ̀ nígbà ìtúsílẹ̀. Ní orúkọ ti jẹ́ láti máa yọ ọgbọ́n ojú òye ó fún wa ní gbogbo ohun àkúnra rẹ̀. Gbogbo tára lè ní ṣe pátápátá ló dá sí orílẹ̀-èdè wa ló ti fi fún wa tó lè fún ara wa. Tápá máa gbára nítorí kì í ṣe Ọlọ́run ló pọ́n wa lójú wa ò sí nídìí láti máa lọ máa gbàdúrà wípé a ṣe fẹ́ kókó lọ́jọ́ ọgbọ́n kì í ṣọgbọ́n ló ṣe wá kì í ṣe àwọn ìta máa sọ fún wọn wípé a ò ṣe mọ́ ìkọjú ìti pọ̀jù gbogbo ó ń dọ mọ́ ìpọ́njú pátápátá àdúrà pátá wá ní orúkọ Jésù gbogbo ìbòjú kíkọ àwọn ènìyàn lójú lónìí ní orúkọ Jésù kí gbogbo ìbòjú wọn kó bẹ̀rẹ̀ sí ṣí yóò yẹ kó bẹ̀rẹ̀ sí káwọn ènìyàn wa kó yóò yẹ bẹ̀rẹ̀ sí ṣe wípé àwọn ọlọ́mọ ti ṣe láti gbara wọn lọ́wọ́ àwọn ìgbàgbọ́ lọ pé àkókò náà ti tó a ò ṣe mọ́ a ò fẹ́ ìpọ́njú mọ́ a ò fẹ́ ìyà mọ́ a ò fẹ́ kú òjijì mọ́ a ò fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ mọ́ ní orílẹ̀-èdè Yorùbá gbogbo àwọn tó ń parapọ̀ ní orúkọ Jésù ó gbàdúrà lónìí tí ìdààmú máa wọnú ayé wọn kí Olúwa máa tú wọn ká kí Olúwa máa pa gbogbo iṣẹ́ wọn jẹ́ ní orúkọ Jésù Olúwa ti dìde kí Olúwa kó dìde láti wá ràn wá lọ́wọ́ tí a bá ti ń dìde kí Ọlọ́run kó tì wá lẹ́yìn kí Olúwa kó wà pẹ̀lú wa kí Olúwa kó fún wa ní ogun àtàgbára ní ìbẹ̀rù ní orúkọ Jésù tó gbogbo ẹ̀mí ìbẹ̀rù nínú ayé ọmọ Yorùbá káàkiri àgbáyé pátápátá Olúwa kó bẹ́ẹ̀ ní ìwọ ìjáde kónú ayé wa ní orúkọ Jésù ọba àwọn ọba tá a bá sì ti ń tètè wá lẹ́yìn ẹ wà pẹ̀lú wa ẹ ràn wá lọ́wọ́ ẹ bá àkóso ẹ ràn àwọn olórí wa lọ́wọ́ ní orúkọ ti Jésù ẹ̀mí ìgboyà kó máa wọnú ayé gbogbo ọmọ. Wọ́n lọ ọmọ báyìí ẹ bá ṣe mọ́ a ò jìyà mọ́ a ò fẹ́ ìdájẹ́ sí sílẹ̀. A ò fẹ́ ìkọjú wọ́n. Mọ́ a ò fẹ́ owó ẹ̀rọ wá. Ó máa ti jẹ́ fáwọn Ọlọ́run àwọn Ọlọ́run kẹ́kù ìfọ́jú wúlò wọn ó tú ó pè sí wọn ìmọ̀ wọn kó bẹ̀ sí ń bàjẹ́ 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 ẹ̀yin lẹ dá wa ẹ̀yin ló fún wa lórílẹ̀-èdè wa kò sí ẹnikẹ́ni tó máa tún wá sóde orílẹ̀-èdè tiwa wọ́n bẹ̀ máa bẹ̀ sí ń pọ́n wa lójú wọ́n bá máa pa wá pàpàlágbára látòní lọ́kọ̀ọ́ká ẹ ràn wá lọ́wọ́ Olúwa ràn wá lọ́wọ́ ẹ gbà àkóso 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 láìpẹ́ láìjìnlẹ̀ láìjìnà bàbá jẹ́ ká wá yìnyín ẹ jẹ́ ká wá gbẹ̀ngà babaláwa fún gbàdúrà fún gbogbo àwọn ọmọ yín tó ń péjọ pẹ̀lú bí lóòótọ́ dájọ́ gbàdúrà ọba àwọn ọba tàbá rí pákípá kan tó fẹ́ dojúkọ wọn nítorí àdúrà tó ń gbà lónìí tàbá rí gbogbo Ọlọ́run àwọn Ọlọ́run ohun tó bá fẹ́ fi ránṣẹ́ sí ẹnìkan kan kó dá padà kó má padà síbi tí wọ́n bá ti rán wá ní orúkọ ti Jésù gbogbo àwọn ọmọ ní bàbá ẹ bá mi bá ẹ̀jẹ̀ Jésù ẹ bá mi
àmín, dàlúkù wọn dàlúkù gbogbo ayé wọn gbogbo iṣẹ́ wọn bàbá lágbára gbogbo tọmọtọmọ tọkọtọkọ tayátayá àwọn ọmọ gbogbo ìdílé wọn ẹ̀jẹ̀ Jésù ẹ̀ka bèbè bò wọ́n kí ẹ̀mí omi mímọ́ bá wọn alágbára kẹ́ yí wọn ká pẹ̀lú iná mímọ́ kẹ́ gbáràn tá kó má ṣe kẹ́nikẹ́ni wa ẹ wà pẹ̀lú wa ẹ dúró tì wá ọmọ yín náà bàbá tó ń gbóhùn náà sí gbẹ̀gbẹ̀ orí afẹ́fẹ́ ẹ bá wa dì mú ẹ bá wa pẹ̀lú ẹ bá dáàbò bò tọmọtọmọ tó lé sí ẹ bàbá lágbára ẹ dáàbò ẹ wà pẹ̀lú ẹ ọba ayé ògbọ́dọ̀ owó ayé ògbọ́dọ̀ gbogbo pàtàkì ti fi ránṣẹ́ kó máa padà sí tó bá ti wá ní owó Jésù kó máa rí bẹ́ẹ̀ àdúgbò gbogbo àwọn náà tí ó ń fi tó ń kọ́ níbi kíbi tó ń bá wà tí ọkàn wọn dòrò mọ́ àdúrà ẹ bàbá ẹ bá wa bùkún fún àwọn náà ẹ wà pẹ̀lú gbogbo wọn bàbá tó ń lọ́wọ́ yìí ẹ ṣe bàbá ògbó yìí nítorí pé ti ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa la gbàdúrà. Àmín. Ní orúkọ Jésù ní orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Ìdàpọ̀ sí ẹ̀mí mọ́ ayé wà pẹ̀lú wa kó máa bá wa lọ kó sì ń wà láwa lọ́wọ́ láti lọ àti gbogbo ọjọ́ ayé wa. Ayé ní Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Àṣẹ náà àṣẹ sọ. tó àdúpẹ́. Lọ́wọ́ dàgbàdà sí ọ̀gá wa kó ìkú. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa nínú gúrúùpù wa tí à ń pè ní GR1 pé aláǹfààní láti bí ọdún mẹ́rin láti gbé ohùn wa sí afẹ́fẹ́ ju bí a ṣe ń ṣe lọ nínú yàrá wa ní ọjọ́ Tuesday ní aago 6 títí di aago 7 kò ń ju 1 hour náà lọ. Mo wá dúpẹ́ pé ọba tí ó tì wá lẹ́yìn torí nínú làálàá sígbó 2021 tí bàbá wa olóyè tí wọ́n mú wọn sí Benin Republic ni a gbé ohun àdúrà síta a dẹ̀ ti oríṣiríṣi àpẹẹrẹ àdúrà ibi tó kù sí kọ́lọ́run kó gbàdúrà wa. Àwa fi àsìkò yìí a dúpẹ́ fún àwọn tó jẹ́ adarí wa nínú yàrá náà gbígbàdúrà kó túbọ̀ máa ṣẹlẹ̀ fún wa gbogbo ibi tó wá kù sí kí Ọlọ́run kó bá wa ṣe ní kíákíá. A ní agbára Ọlọ́run ló ní agbára òun ló máa tọ́ wa sọ́nà gbogbo ọ̀nà táwọn bàbá wa látòrí bàbá wa Professor Adébánjí Akíntóyè àti bàbá wa Ìgbòho àtàwọn tó jẹ́ kábínẹ́ẹ̀tì wọn tó máa fi darí wa tí Yorùbá máa fi lè bọ́ nínú wàhálà àti ìdààmú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ó ń sọ èdè kan náà tó ní àṣà kan náà tó ní ìwà kan náà tí ó dẹ̀ fẹ́ràn àlejò àmọ́ láti lè dá dúró òun náà ni à ń fẹ́ kí Ọlọ́run kó wo èní kó wọ̀la kó ṣe fún wa ní kíákíá. Àwa kí gbogbo ẹ̀yin tí ẹ bá wà sínú àdúrà náà lénìí ẹ̀yin náà láǹfààní láti jẹ́nú ẹ̀ nìyẹn. Ní gbogbo àlá máa ń sọ pé ẹgbẹ́ kan wà tí kò ju bíi 6 lọ láti bí ọdún 4 ni wọ́n ti ń ṣe àdúrà tá à ń ṣe yìí kò ń ṣe èní la máa kọ́kọ́ ṣe ó máa pé ọdún 4 tó ń lọ pé ọdún 5 báyìí. À ń pè wọ́n ní GR1 prayer group lára many groups tí ó wà nílẹ̀ Yorùbá nínú movement yìí. Torí àsìkò torí ìṣẹ́jú 5 péré máa dá padà sílé fún bàbá wa Stephen Emmanuel. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé wa dúpẹ́ lọ́wọ́ àgbà wa kó èpìkì ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn màmá wa àwọn bàbá wa tájọ wà níbi tájọ ń gbàdúrà. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín orúkọ Jésù kò ní rẹ̀ wá kò dẹ̀ ní sú wa. Àjọ máa gbà ká máa wọnú Yorùbá nation àdéjọ máa gbà pé àjọ máa jẹ́ ògo Yorùbá nation orúkọ Jésù gbàtọ́ kó náà bá tó àwọn níwá wà tí o. Ẹ ṣé mà ẹ ṣé mà ẹ ṣé sà. Okay, sir. Ìyá mi ṣe kúrò lọ́wọ́. Ẹ ṣé. Ọ̀pọ̀ wa gbà wá lọ́wọ́